Abrogodo, eh? Celeb Bobo on the beat. Yeah, me holiday. It's the species, baby. Johnny leave me for Cynthia, and I don't know what to do. And he talk say I no do like the way Cynthia they do. Johnny give Uche belle. Talk say you want marry nene. Mokem kedi peneme. Johnny Mo. I'm looking for my Johnny. Yeah. Where is my Johnny? Johnny Mo. Do you know Johnny? Question. If I know see my Johnny, Johnny should yeah. Looking for my Johnny. I'm looking for my honey. You're telling me this, you're telling me that. I say this is not for me. Johnny do me conny. Johnny do me conny. He's doing me this, he's doing me that. But I know what tell mommy. He go Canada, he go Tokyo. Yesterday he say he dey Morocco. He dance the sicko, he sing a willow. Na lie, na Pinocchio. This one na go be. Original go be. Johnny leave me for Cynthia, and I don't know what to do. And he talk say I no do like the way Cynthia they do. Johnny give Uche belle. Talk say he want marry nene. Mokem kedi peneme. Johnny Mo. I'm looking for my Johnny. Where is my Johnny? Johnny Mo. Do you know Johnny? Question. If I know see my Johnny, should yeah. As you can see, we're leading them, everybody, to discover where Johnny is. There's no way we will not see. Is that not Johnny? This one I go yeah. Original go Johnny leave me for Cynthia, and I don't know what to do. And he talk say I no do like the way Cynthia they do. Johnny give Uche belle. Talk say he want marry nene. Mokem kedi peneme. Johnny Mo. I'm looking for my Johnny. Where is my Johnny? Johnny Mo. Do you know Johnny? Question. If I know see my Johnny, should yeah. We don't catch him. So today we want to ask Don't you, catch him. this thing what you do, you think say it good to bring Yeah, me holiday. It's the species, baby. Johnny leave me for Cynthia, and I don't know what to do. And he talk say I no do like the way Cynthia they do. Johnny give Uche belle. Talk say he want marry nene. Mokem kedi peneme. Johnny Mo. I'm looking for my Johnny. Yeah. Where's my Johnny? Johnny Mo. Do you know Johnny? Question. Question. If I know see my Johnny, should yeah. Looking for my Johnny. I'm looking for my honey. You're telling me this, you're telling me that. I say this is not for me. Johnny do me conny. Johnny do me conny. He's doing me this, he's doing me that. Èèyàn búkú ni Johnny náà. Canada, we go Tokyo. Yesterday he say he dey Morocco. Àwọn fáwọn ọmọ ọlọ́mọ lóyún lọ́sà lọ. Lie, na Pinocchio. This one. Johnny èèyàn búkú ni wọ́n ti ń bá mú ọ̀hún ó sì ọ́ léṣe. Original go away. Wọ́n kàn lù ọ́n kúkú lẹ́nu lásán náà. And I don't know what to do. And he talk say I no do like the way Ẹ mọ̀ tún káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá tòní o. talk say you want marry. Dayo Agboola Radio TV níbẹ̀ láti kàn sí yín. Ṣáàfíà lẹ́wà. Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín o. Wọ́n ní Ṣọ́wọ́nyá ń bẹ̀ yẹn ẹ pẹ̀lẹ́. Ọlánipẹ̀kun Ọlárewájú mo rẹ́yìn náà ẹ kú àbọ̀. Fẹ́mi Oyèlẹ́yẹ bó o ní iṣẹ́ wà. Yétúndé Babátúndé ọkọ̀jà àbíkáfù Yétúndé Babátúndé. Mo rẹ́yìn náà how you dey? to discover where Johnny is. Fọlárìn ọjọ́ wà mo rí yín o ẹ kú àbọ̀. We will not see. Is that not Johnny? This one I go yeah.
Jọ̀ní ti tẹ̀ láwọn ọmọ kan lọ. Mọ̀ wá Jọ̀ní mọ́ ò fi Jọ̀ní lọ́rùn lẹ̀ èèyàn búkú Jọ̀ní. Ọ̀dà Yẹmí Aládé eléyìí. Yẹmí Aládé tó bá fẹ́ràn mi ó ra Ferrari fún mi. Ferrari ti á jẹ́ ọbẹ̀ tó dùn owó ló pa. Èwo ló wí bẹ́ẹ̀ o? Èmi kọ́ o. Àwọn dìmáàndì ẹ̀ yìí pọ̀. Tó o bá fẹ́ mi ọmọ sọ sálárì fún mi amọ̀pọ̀ bẹ́ẹ̀ tó dùn owó lọ pa nàmọ́ ní kílà. Mo fẹ́ràn rẹ ọ̀rẹ́ ẹnu kọ́ nóbì máa. Kọ́múrédè jìtá nímọ̀lá mo rí yín o. Aṣíwájú Afọlábí Tóní Akínlọ́nù Triple A mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ẹ wò ó mo níṣẹ́ gbàgbé ijọ́ Sunday o. Ńjọ́ Sunday yọ látọmọgí 1721 àbí kí ẹ mọ̀ gbà 1724 Woodland Drive ní o ọ̀lù tuntun tá a fẹ́ ṣí Fortune 10 ẹ̀já pàdé bẹ̀ níjọ́ Sátidé àbí níjọ́ Sunday láago 2. Ọláníyì mo kí yín ẹ kú àbọ̀. Ẹ̀yin èèyàn wa tí ìrántí gbé orúkọ yín jáde ẹ má mà bínú sí mi o. Station 4 la fi ń transmit. 2 là ń ráyè mọ́nítọ̀ ń bẹ̀ ẹ dákun ẹ má bínú. À ń ṣiṣẹ́ lé lórí. Tá a bá yẹ iṣẹ́ lé lórí a lè mọ rí dáadáa. Kọ́múrédè jìtá nímọ̀lá wọ́n ní ẹ kú ètò ẹ ṣeun. Adétutù Adélà ń wá mo mọ̀ rẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ọ̀gá I don tire to stay mainland. You no go bad if you buy me mansion for Banana Island. Ẹ ṣeun Kọ́múrédè jìtá nímọ̀lá wọ́n ní à ń gbádùn ètò ẹ ṣeun àdúpẹ́. Mo ní lọ́la òde òní yìí lọ́la yìí ní bàbá wa Kúnlé Àfọ́dù ń bọ̀ nílé àgọ́dọ̀ wa. Wọ́n ń bọ̀ lórí ètò wa. Wọ́n ń bọ̀ nílé àgọ́dọ̀ wa. Kúnlé Àfọ́dù ó ń bọ̀ lọ́la ń bọ̀ àwọn èdè. Tẹnu nóbì mouth Ayọ̀ bá mi òkè dòkun mo rí yín o. Mọ̀rín Àjáwù mo lẹ́yìn náà ẹ kú àbọ̀. Wọ́n ní ṣọ́wọ́ ń yá létò ṣọ́wọ́ ń yá o ọ̀wọ́ ń yá. Kò tẹ́ ní ṣúgà rárá ẹ̀fọ́ ìdùn gan kò ní fi ṣó ẹ bá ń wá pọ̀nmọ́ òṣìnà pé bẹ́ẹ̀ yẹn o. Ọmọdé tó ní tó ń padà gbà ó. Júlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yẹ ẹlẹ́ ọ̀sẹ̀ bọ̀yìn o kò ní jọ́ wọn ó dàgbà o. Ọ̀túnba Fújìrè o. Ẹyẹ eléyìí wò bọ́túnba ṣe ń bọ́. Ẹ mọ̀ wo eléyìí lójú wòrán yín oore. Aṣọ tí ó ti gbó, ẹ̀wù tí ó ti ya, ọtí kan ti ṣí, ìgò tí ó ti wọ́, eyín tí ó ti yọ, etí tí ó ti di, ìlú tí ó ti ya, ọ̀pá tí ó ti ṣẹ́, ilé tán ti kọ́ tán, àtẹlẹ tán ti gbọ́ rí náà ń pè bẹ́ẹ̀ o. Náà ń pè bẹ́ẹ̀ òkun o. Àwọn kan wáyé wá ṣiṣẹ́ o. Mo lárọ̀ bọ̀ gbẹ́ǹjì. Àwọn wáyé wá jẹ̀rìn Alábí. Èlùbọ́ ṣòwà. Àwọn kan wáyé wá ṣiṣẹ́ kúnlẹ̀. Kàmẹ́lọ̀ ìwọ rè. Àwọn wáyé wá jẹ̀rìn Bàzọ́. Ó ṣọ̀gá mi má mà sùn. Raya Sheriff mo rẹ́yìn náà. Ọmọ ìyàwó wa náà bí kúnlẹ̀. Mo ní lọ́la òṣèré orí ìtàgé tẹ̀ ń wò lórí ìwòran wa yìí.
bàbá wa Kúnlé Àfọ́ọ̀dù wọ́n ń bọ̀ nílé iṣẹ́ wa ẹ wá pàdé wọn lọ́la 4946 Old Court Road ní o ẹ̀yin tí ẹ bá wà ní Baltimore ẹ̀yin tí ẹ wà ní ISV ẹ̀yin tí ẹ wà ní Opamaboro ẹ̀yin tí ẹ wà káàkiri Maryland 4946 Old Court Road Randerstown ẹ̀yin ẹ gbé sórí GPS yín yóò gbé yín délé agodo wa. Yes. Bó ṣe jẹ́rìí yẹn. Kẹ́ni má ní ṣe bóògùn ni wọn mọ̀ pórí ni. Bàbá gbẹ̀dẹ̀ gánà ọgbọ́n tí. Àwa náà kọ́ ọmọ Ẹlẹ́dùmarè ní. Ọgbọ́n tí ọgbọ́n tí Nàìjíríà nílùú wa. Bẹ́ńdà látìlẹ́yìn mi ọ̀kan tọ́pẹ́ bí ọ̀tá ọ̀tọ́jú mú sí wa. Owó Olúwa ló ṣọ́ wa débí. Báràkà ló yàrá bí ó. Owó Olúwa ló ní a máa pèdè kẹ́ ẹ máa gbọ́. Ọ̀túnba náà rè ó. Owó Elédùmarè ló fún wa ṣe yẹ́sìkẹ́. Ara wọn tán lówó jù wá lọ, tán mọ̀yàn jù wá lọ, tán lẹ́nu jù wá lọ, wọ́n fẹ́ ṣé wọ́n rí ṣe ọ̀rẹ́ ọ̀fẹ́ Ọlọ́run náà ni. Sọ́rí fún àlọ́ tẹ̀ ìyá àdúgbò. Ẹ̀yin tẹ̀ náà $1 ṣẹ̀ṣẹ̀ ọjọ́. Ọlọ́gbẹ́ kọ̀ǹpútà o, erin lọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ o, ogun kalẹ̀ jimmy ńlẹ̀ o, ó ṣẹ́júmọ́ bàbá àtòbí ọkọ̀ rí sí èlé kúrá dublin connection àwòtíjí wa èèyàn tàlàbí tí ń jẹ́ Pasuma ọkọ̀ rí sí Ìbàdàn nílé olúyọlé àwòjíbọ́lá màmá èèyàn ti bá a sí láìpẹ́ ẹ̀ka ìyọ̀ṣẹ́jì mi o àná ní Ìbàdàn ọkọ̀ rí sí o ọkọ̀ rí sí lẹ́kùrọ̀ òṣèwọ̀n àwòtálá bí wọ́n ṣe ò bá ká kọ̀ǹpútà òṣèjì. tẹ́tíksà yìí ni ìwọ lọ́mọ ò gbọ́dọ̀ bínú. Olúyọ̀lé wọn ṣe ká ní bẹ̀rẹ̀. tẹ́rẹ́tẹ́rẹ́ jẹ́. lọ́jọ́jọ́ yẹn ń bolo wà. alẹ́ ọjọ́ yẹn èmi kan wà ń bẹ̀. Olúyọ̀lé wọn ṣe ká ní bá àìmọye ká ní bá tán ti ṣe àmọ́ tá a bá sọ̀rọ̀ ká ní bá ní Ìbàdàn western jí ká ní bá wọn yá pàṣẹ. Ó yà pa. western jí ká ní bá wọn yá pa. tẹ́rẹ́tẹ́rẹ́ jẹ́. alẹ́ ọjọ́ yẹn mo lè wà. lọ́jọ́jọ́ yẹn ń bolo wà. àríṣe kọ́lá àwọn Èmi gan fẹ́ bẹ́ẹ̀. wọlé lẹ́ ó máa máa ká ẹ̀ wo aláṣẹ street john àmì lólúyọ̀lé àwòṣe. táwọn bá lè ń jà ó ní wẹ́sẹ̀ tí ká ní bá wọn yá pa. aláṣẹ street john àmì nílùú island o mo special èèyàn bí akẹ́wà ìjẹ́ o nílùú dublin yá. àná tí a bèrè ó ní wẹ́sẹ̀ tí ká ní bá wọn yá pa. lọ́jọ́jọ́ yẹn ń bolo wà tẹ́rẹ́ náà. òṣèkò kárẹ̀ o Rashidi Shado ní àwòtá àná tí a bẹ̀ á. Rashidi Shado ló ní wẹ́sẹ̀ tí ká ní bá wọn yá pa. Olúyọ̀lé wọn ṣe ká ní bá wọn. tẹ́rẹ́tẹ́rẹ́ jẹ́. lọ́jọ́jọ́ yẹn ń bolo wà mo lọ bẹ̀ ọmẹ́rù. Olúyọ̀lé wọn ṣe kánífà o àìmọye kánífà tán ti ṣe àmọ́ tá a bá sọ̀rọ̀ kánífà ní Ìbàdàn western jí kánífà wọn yá pàṣẹ ọbẹ̀ fẹ́lẹ̀ western jí kánífà wọn yá pa. consolidé ọkọlà wò láàrọ̀ ọmọ tẹ́rẹ́ náà. Alábí akẹ́wà ìjọmọ tí àwa náà bí i. Bọ́lájí Bello ló ní western jí kánífà wọn yá pa. Ó ti kú káyọ̀ ọ́ ilé mọ́ṣúrì mi ò ṣe mọ́ nọ́là ilé ọ̀nàlà mọ́ṣúrì ò ṣe wọ́n àwòtálá bí akẹ́bàjẹ́ mọ̀ ṣe àwọn ti dọ́ńdọ̀ kí wọ́n gbórí wọlé ọ́ yẹ́sù. lójú bọ̀bọ̀ tí ìjẹ́ mi tún ń ṣe ọ́ ó ṣe tún jí dọ́ńdọ̀ káwọ́ ti jí wá ó ṣe mọ́ṣúrì nọ́là rẹ̀ ó àwòtálá bí ó ẹ̀ sáà bí ó ogun ká èèyàn mi lẹ́yìn mi mọ̀ pé ó ti kọ́ọ̀kì ó máa ṣe èèyàn mi kan kí ọkọ̀ lè di káńtọ́ yín bàbá dání mi àwọ̀ làbàtà òkú tẹ́rẹ́ náà. tọ́jú prince of god ló ń lé. lálẹ́ ọjọ́ yẹn ń bo nìwọ́ wà o tó bá di lọ́la tí Kúnlé Àfọ́ọ̀dù bá wá bí tó ń wá sórí ètò ń bo lẹ́yìn máa wà
adé àkànjí mo rí yín o wọ́n ní we are enjoying you sir ẹ ṣeun adúpẹ́. àní lọ́la òde òní ọ̀la òde yìí kúnlé àfọ́ọ̀dù ń bọ̀ lórí ètò wa yẹ́sìkẹ́ lórí ètò ṣọ́wọ́nyá náà ni o àlejò wa ń bọ̀. olúwa ló lówó ọmọ èèyàn ní nínáwó èṣù lórí ìka ọmọ èèyàn ní níyẹ káwa lọ. lórí ọwọ́ yẹn má yà bọ̀lọ̀. ìbùkún lóhùn ló mú nílà. wọ́n ní ọmọ yẹn bọ̀lọ̀ lórí owó yẹn lórí ọwọ́ yẹn. bọ́lá ń lé balógun ẹ̀kú àbọ̀. ẹ̀yin tẹ́ wà lórí àwọn other pages tí mi ò rí yẹn mọ́mọ́ bínú o. tán bá ṣèkéde lọ́wọ́ màá try àti rectify ẹ̀ mọ́ bínú ẹjọ́. mo ní kó tó di pé mo wọ yàrá àkéde eléyìí tó dúró ẹjọ́rú ẹ̀ ó rèé lọ́jọ́ Sunday Fortune 10 Community Center grand opening rèé Fortune 10 Community Center grand opening ó máa kọjá àbíkíáfù ńjọ́ Sunday àdírẹ́sì wọn 1724 Woodland Drive ní o suite 21 ìbẹ̀ ń Baltimore ńjọ́ òun láyà sí mímọ́ owó wọlé lọ́fẹ̀ẹ́ ni ọjọ́ Sunday tí ń bọ̀ yìí on the 29th ni àwọn olórin ń bọ̀ ń bẹ̀ Charlie Ade ń bọ̀ ń bẹ̀ Babalóta yín gan ń bọ̀ ń bẹ̀ ẹ wo Yẹmí ń bọ̀ wá kọrin DJ Young Flow yọ àdálẹ̀ dẹ́nẹ́ àbúrò mi MC Skilashi ń bẹ̀ ń bẹ̀ lọ́jọ́ Sunday náà ni ẹnu mi yàgò mo gbàgbé tán ẹ wo òní kan ọ̀la ni o ọ̀la lọ́jọ́ bí àbúrò mi o Skila ó dàbí ẹ pé wọ́n dálẹ̀ lọ́la náà ẹ má bá mi kí látòní lọ ẹ má bá mi kí Skilachi ẹ má bá mi kí látòní kú ọjọ́ bí rẹ̀ ọ̀la gangan lọ́jọ́ bí ẹ̀ ṣùgbọ́n ẹ má bá mi kí lọ́wọ́ báyìí orin kan wà tán jù láti Nàìjíríà tí mo ní máa jù sórí ètò ìgbàgbé ṣe láì lákó ìgbàgbé ṣe kàn ó wẹ̀wù ẹ̀jẹ̀ ìgbàgbé ṣe ṣe kò níwo ìgbàgbé ṣàkùtà kò léyìn òkè ìgbàgbé mọ́mọ́ ṣàwá o bọ́ọ̀ wọn jẹ́ gbàgbé irú rẹ ká tó parí ètò wọn wà jáde orin tán kọ lórí Skila wọn jọ jáde ń bọ̀. owó tí o ná lánàá bóyì tó wà náà tèmi mọ́. èjì rẹ̀ mi ta òye tẹ́tẹ́. Paso Wonder Pasuma importer and exporter Alabi Pasuma mú bọ̀ ẹ jẹ́ ń wọ yàrá kéde díẹ̀ náà ń bọ̀ ṣe nìkúta yakumbro ṣe níyà ẹ̀mí sọmílẹ̀ ń bọ̀. ìjọba sani ọgbà òtítà lábí òwe ṣe táyé èjì rẹ̀ tá ìwò ọmọ tá ń pẹ̀rín màrin òun òṣè òtá ìwò ìjọba Ìbàdàn nílé orin ọ̀lẹ́. ètò Ṣọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Ṣọ́wọ́nyá. ètò Ṣọ́wọ́nyá ti dóde o Ṣọ́wọ́nyá ti dóde o ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Ṣọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lélà kára lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Ṣọ́wọ́nyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mí ìsìn tó Ṣọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Ṣọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Ṣọ́wọ́nyá ti dé. There is a company in America,
Everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́, mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program. Àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayo Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayo Agboola Radio TV. Agogo márùn-ún ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi, gbálẹ̀, dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift. Ó wà interesting. Yomi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 ẹ kú ìyànjú. Adéyànjú wà ládé, àmì Ọlọ́run Adéyànjú wà ládé o. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pọ́kú ìyànjú. Nítorí ọwọ́ alápọ̀nla ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé. AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Ètò tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayo Agboola Radio TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí. Ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti ṣètùtù mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Iye ni mo yàn, èmi ò yàn kó. Jésù Kristi ti bẹ̀bẹ̀ mi. Ìròyìn ayọ̀ ni mo mú tọ̀ yín wá èyí tí ó ṣe ti gbogbo ènìyàn láti ilé iṣẹ́ ìránṣẹ́ The Good News Bearers International yan iye Choose Life Deuteronomy 30:19 èyí tí ó máa dẹ́sẹ̀ tí gbọ́ yín gbogbo ọjọ́ Wednesday agogo 5 ìrọ̀lẹ́ 5 p.m. on Dayo Agboola Radio TV. Pastor Adeesan, the man of God, has been equipped by the creator of heaven and earth to release the word of life into your destiny. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé please call +1443 631 2346. The Good News Bearers International Ministry is saying choose life and live with God forever. Èmi ò yan kó. Jésù Kristi ti bẹ̀bẹ̀ mi. Bẹ́ẹ̀ náà ni. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 76
Alonta production, the ultimate in audio visual. Baba Alonta production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtú jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ buyan ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lórí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 Ọláìdédé. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí máa jẹ̀gbá ládùn ètò. Ṣóyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Ṣóyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Ṣóyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Ṣóyá yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájẹ́bù gbàjẹ́ polówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Ṣóyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Ṣóyá yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájẹ́bù gbàjẹ́. yes Colombia Ṣówónyálé ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ mo ní Ṣówónyálé ètò tó ń datẹ́gùn láàmú Ṣówónyálé ètò tó ń lóyin ládùn ẹ wá polówó ọjà yín ẹ jẹ́ kájẹ́ òbúgbàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá lẹ́mọ̀ ń gbọ́ wa mo tó wáyé pé gbé àkọ́kọ́ yín rèé tẹ̀ ń wọlé Dayọ̀ Agboola rédíò TV ní báyìí sọ́n Dayọ̀ Agboola rédíò TV ní pé bẹ́ẹ̀ bá ṣe ń wò lórí tẹlifíṣàn yín tẹ́ ń wò lórí Instagram yín tẹ́ ń wò lórí YouTube yín tẹ́ ń wò lórí Facebook yín bákan náà ẹ máa gbọ́ lórí rédíò wa ẹ lè download rédíò app wa Dayọ̀ Agboola rédíò ní ó wà lórí Google Play Store ẹ rí lógò tẹ́ ń bẹ lẹ́yìn mi lógò tẹ́ ń wò lójú ìwòran yín òun náà ni ó wà lórí ẹ̀ tẹ́ bá wo orí fóònù yín ẹ bá ń bẹ̀ ẹ download ẹ lọ́fẹ̀ẹ́ ni kì í ṣe àwọn application tó ní advertisement inú ẹ download ẹ pàdé wa lórí Facebook ẹ lọ sí Samis Dayọ̀ Agboola òde ní ẹ lọ sí Dayọ̀ Agbomida Diamond ó di 2 ẹ lọ Dayọ̀ Agboola rédíò TV ó di 3 ẹ wá lọ sí Baba Alonta ìyẹn ló ṣe 4 ẹ lórí Instagram ńkọ́ o Dayọ̀ Agbo 2017 Samis Agboola àti Lonta Baba ẹ lọ sáwọn pages yẹn ẹ wo ọlọ́jọ́ bí ọ̀la ó wọlé o Ìdòwú Skilachi mo ní máa ju orin tán jù láti Nàìjíríà tí bá ti ju díẹ̀ lónìí ọ̀la àtúnwá ṣe tó wá di Thursday àtúnwá ṣe torí pé ẹni ńlá ní ṣe kan ńlá Ìdòwú Skilachi Káyọ̀dé mo ní program tó ń bọ̀ níjọ́ Sunday òun náà ló máa ṣe MC wa ń bẹ̀ o jẹ́ n tún gbé kìíní yẹn sójà kẹrin tẹ bá ti rí ẹ ti rí picture rẹ̀ ń bẹ̀ ó ń re ẹ wo picture yẹn Ìdòwú Skilachi ń bẹ̀ ọlọ́jọ́ bí ọ̀la ni ọ̀la ní ìṣọjọ́ bí akàn ẹ mọ̀ pé táwọn celebrity bá ń ṣe ọjọ́ bí irú òní ọ̀la àtọ̀túnla náà máa fi advertisement ẹ̀ bá ṣe máa dà lẹ́nu mo lẹ́yìn yẹn wá tẹ́ wọlé o mo rí bẹ́ẹ̀ ṣe wọlé Raya Sharif mo rí yín God bless you màmá wa Tósìn Oyètúnjí mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ bàbá wa olùṣọ́nkọ́ Chris Adéníyì mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ Ayọ̀ Motors mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ Rose Sekume Adékúnlé bò ní iṣẹ́ wà mo rí yín o Ìdòwú Skilachi Káyọ̀dé ẹ kú àbọ̀ mo sún Best Yusuf mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ Bọ́láńlé Balógun bò ní ṣàlàáfíà ní
kọ́láwọlé òdúwálé bó o níṣẹ́ wa prophetess ọláyínká paul mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò ẹ wo àwọn ẹ̀yin yòókù tí mi ò rí ẹ má bínú o ní bá ṣe rí yín wàá máa pè yín torí mo ní màá tún àwọn kìnìún yẹn ṣe bẹ̀wọ̀n gbọ́nà náà ni ẹ má bínú sí wa ẹ wo ẹtún jẹ́ máa bẹ́tò lọ orí ètò ṣọwọ́ yẹn la wà Ruth Ọládadéjùmọ̀ wọ́n ní happy birthday to you Skilla ìgbà ọdún kan ní Jesus name birthday rẹ dọ́là kí ló dé má kó sí lọ́fun ọ̀la ní birthday rẹ ọ̀la ní happy bóun náà yẹn pè náà in advance happy birthday in advance tó bá di ọ̀la ní happy birthday tó bá di ọ̀túnla wà ní happy birthday in arrears yes bóyá jẹ́nu àwọn eléèbó gbogbo ẹ̀ la ní nǹkan fún o ọ̀la birthday rẹ̀ á ní happy birthday in advance tó bá dọ̀la tó ṣe birthday gan á ní happy birthday tó bá di ọjọ́ Thursday á wà ní happy birthday in arrears má gbàgbé o mo ní bàbá wa Kúnlé Afọ́ọ̀d wọ́n ń bọ̀ nílé iṣẹ́ wa lọ́la Kúnlé Afọ́ọ̀d wọ́n ń bọ̀ lọ́la wọ́n ti wọ Baltimore wọ́n ti wọ Maryland ọ̀la ọlọ́la yìí la máa gbé wọn wá sórí ètò wa mo ní ẹ fẹ́ wá pàdé wọn ní studio wa ní 4946 Oakcourt Road Randastar MD 21133 mo yẹ pé jáde nù wọn fẹ́ kọ́ wọn fẹ́ pariwo rẹ mọ́ọ̀chì bàbá wa náà ń bọ̀ bàbá wa Ebenezer Obey ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ń bọ̀ àkíwá lóde òkè agbada kìí ti á jẹ́. ṣé rere ọ̀rẹ́ bàbá wa chief commander Ebenezer Obey wọ́n ní kò ṣe rere ọ̀rẹ́. dalẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ dalẹ̀ ọ̀rẹ́ tó pẹ́ kó tó síwájú tó ní kàkà lọ. àwọn orin yìí ó ti pẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ náà ó dùn lọ. síwájú tó ní kàkà lọ. ṣé rere ọ̀rẹ́ ṣe rere o dákun o nítorí ọ̀la. ṣe rere ọ̀rẹ́ mi ṣe rere dákun nítorí ọ̀la Ruth Ọládadéjùmọ̀ wọ́n ní ókè o in advance to your birthday Skilla long life and prosperity ọ̀dà àbáwọn tó bá di lọ́la à ṣe birthday ẹ̀ tó bá dijọ́ Thursday òun gan-an ń bọ̀ lórí ètò n ó lè wọ́n bí iṣẹ́ ẹni mọ̀ pé Amẹ́ríkà èèyàn ò lè ṣe ọmọ ṣiṣẹ́ torí ẹ̀ láyé pètò yìí ní ṣọ́wọ́ ń yá torí àmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ibi iṣẹ́ lẹ máa wà tẹ́sí máa jẹ ìgbáládùmẹ̀ntì a máa wọ wá níjọ́ Thursday tó bá wá dijọ́ Sunday gangan a wá ṣe birthday ẹ̀ mọ́ a ṣe birthday ẹ̀ mẹ́tò tá a máa ṣe mo sọ bẹ́ẹ̀ fún yín yọ látọ̀bọ̀gì níjọ́ Sunday Fortune 10 Community Center ó máa kọjá bẹ́ẹ̀ wọ́n máa yẹ grand opening ní Sunday September 29 láago 2 ló máa bẹ̀rẹ̀ àdírẹ́sì rẹ̀ 1724 Woodland Drive Suite 21 Baltimore MD 21207 àwọn òṣèré náà bẹ́ẹ̀ Charlie Adé bẹ́ẹ̀ Yẹmí bẹ́ẹ̀ bàbá ló ń ta yín náà máa wà ń bẹ́ẹ̀ DJ Young Flow ló máa dálẹ̀ fún wa Skilla ní MC wa ló máa lè lọ́jọ́ tí ń gbé ìyọ́ kọjá nìkẹ́ àfọ̀ yẹ́yẹ́yẹ́yẹ́. ṣé rere ọ̀rẹ́ o dákun o nítorí ọ̀la. ṣé ọ̀rẹ́ ṣe dákun o nítorí ọ̀la. ṣé ọ̀rẹ́ ṣe dákun o nítorí ọ̀la. ṣé ọ̀rẹ́ ṣe dákun o nítorí ọ̀la. ṣe rere ọ̀rẹ́ ṣe rere orí ilé ìmú fẹ́ gbé sí yìí ọ̀pọ̀lọpọ̀ nù yín ẹ̀ mọ̀ páwọn kan wà tán tó ń kọ jùjú lẹ́yìn King Sunny Adé lẹ́yìn bàbá wa Chief Ebenezer Obey ṣẹ́yìn gbọ́ Emperor P. Peter rí ẹ gbọ́ Emperor P. Peter Emperor àwọn ọba tó bá jẹ ní Rómánù náà ń jẹ Róòmù ńgbà náà ń jẹ Emperor náà ń jẹ Emperor P. Peter mo ní àwọn olórin wọn máa ń sọ̀rọ̀ àwọn lórúkọ lóríṣiríṣi bàbá wa Obey wọ́n ń jẹ́ Chief Commander Obey Barrister ń jẹ́ Àyìndé Barrister ó sọ̀rọ̀ ẹ̀ di Barrister Wàsíù sọ̀rọ̀ ẹ̀ di King Wàsíù Sàláwà sọ̀rọ̀ ẹ̀ di Queen Sàláwà Sunny Adé sọ̀rọ̀ ẹ̀ di King Sunny Adé gbogbo wọn kàn fúnra wọn ló kọ eléyìí
emperor ló pera ẹ̀ emperor Pink Peter ẹgbọ́n rẹ̀ rí òun rèé ẹ gbọ́. Peter lọ́jọ́ kan àwọn ẹran nípa nínú igbó. Peter lọ́jọ́ kan wẹ́rẹ́wẹ́rẹ́ lè díyàn kìlọ̀kìlọ̀ ya ní. tí n bá ní sọ̀tán bó ni ṣe jẹ́ fún yín àdúgbò lórí ètò lónìí. ẹ mọ̀ pé olórin kan kọrin ó ní ẹ kìlọ̀ fọ́mọ ọdẹ kó má rìn nípadò kó má fèsì gba fara gògìdán lójijì ìgbọràn sàn jẹ ìgbọ rúrú. tó ń jẹ́ ọmọ ọdẹ rèé o King Sunny Adé náà ní ká kìlọ̀ fọ́mọ ọdẹ. ọmọ ọdẹ náà wá dáhùn ó ní ajé ọdẹ kẹrù wọn síta ìwá wò bọ́n lára wọn ó dá King Sunny Adé lóhùn ó kọjá bẹ́ẹ̀. Emmanuel Messi ẹ wo àwa fọ́lù ẹ̀ ń gbà wọn ẹ má gbọ́ lórí. òṣìkà ń dáná rí bí nílé rẹ́pì fi wọ́n hàn níta ọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lè bí yọ. orin ló fi dá chief commander King Sunny Adé lóhùn o ajé ọdẹ kẹkùn wọn síta ìwá wò bọ́n lára wọn. ńgbò onítàn sọ pé ẹ kìlọ̀ fọ́mọ ọdẹ kó má rìn nípadò ẹ̀rí kó jọra wọn ẹ̀rí pé bíìtì kan náà ni. bí ẹni pé kó bá sílẹ̀ gbẹ́jẹ́lé òjé ló ń yọ kí ló lè fi gbéṣẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ lè bí yọ kìlọ̀kìlọ̀ ya nípadò ajá ọdẹ kẹfún wọn síta àṣírí tú. lórí ètò yìí lọ́jọ́ kan wọ́n kó àkójọpọ̀ orin yẹn jáde ibi tán ni ta sí Chief Ebenezer Obey tán ni ta sí King Sunny Adé tán ni ta sí Àdáwà Super Délé Abíọ́dún tán ni ta sí emperor Pink Peter tán ni ta sí Àwùjá Bello gbogbo àwọn kan nígbà wọn ẹ̀gbọ́n kọ wọn. alágbára ló ń láàsì ni alágbára ló ń láàsì gbogbo wọn tán kọ nígbà wọn ti wọlé ọkọjà àbíkáwù agbára ju agbára lọ nǹkan jù nǹkan lọ. bároko amọ́kọ́ lọ́wọ́ ó ga. olóko mi roko amọ́kọ́ lọ́wọ́ ẹlẹ́mu oníta kó bá gbé sílẹ̀. ọmọdé kì í sanwó ajá ajá ọdẹ ní pẹ̀rọ̀fọ́dẹ. ajá ọdẹ ní pẹ̀rọ̀fọ́dẹ ọmọdé ò gbúdọ̀ ṣẹ́wó ajá. wẹ́rẹ́wẹ́rẹ́ lèyìn yọ kìlọ̀kìlọ̀ yà nípadò ajá ọdẹ ní kẹ́kùn wọn jáde o ẹ wá wò bọ́n lára wọn wéléwé. olóko mi roko amọ́kọ́ lọ́wọ́ ẹlẹ́mu oníta kó bá gbé sílẹ̀. ọmọdé kì í sanwó ajá ajá ọdẹ ní pẹ̀rọ̀fọ́dẹ. ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ ẹ kìlọ̀ fọ́mọ ọdẹ kó mọ́ rìn nípadò kó mọ́ rèé fara káàṣà ọdẹ. òun rèé o òun rèé. ọ̀dà mo ní ẹ má gbàgbé pé lọ́la ọjọ́ Wednesday ọjọ́ karùndínlọ́gbọ̀n ni òṣèré orí ìtàgé gbajúgbajà ni alàgbà Kúnlé Àfọ́dù ń bọ̀ nílé Agodo wa ń bí ẹni béèrè tẹ́ fẹ́ bí wọ́n ẹ tún sórí ètò wa tẹ́ bá sì fẹ́ bá wọn pàdé nílé Agodo wa 4946 Old Court Road 4946 Old Court Road understand MD 21133 tẹ́ ẹ bá fẹ́ ẹ pè mí sórí ètò yìí ẹ pè mí sórí nọ́mbà yìí màá sẹ́ndì àdírẹ́sì sí yín wọ́n á ti wà ń bí láti aago mọ́kànlá lọ́la wọ́n á ti wà ń bí ẹ wá bá wọn ya fọ́tò ẹ wá bí wọ́n níbèrè tẹ́lẹ̀ bí wọ́n ẹ wá fojú kàn wọ́n ọ̀pọ̀ nù wọn orí sinimá la ti rí wọn ẹ wá fojú kàn wọ́n ẹ wá gán ní wọn yẹ́sìkẹ́ bàbá wa Kúnlé Àfọ́dù wọ́n ń bọ̀ lọ́la. ẹ má gbàjá mi mọ̀ ń wí o
ní ọjọ́ kan wọ́n mú tàn tó fa àwọn orin wọ́n mú wá. Bọ́n ṣe lẹ́nìkan gbé lùkúdì ó mú lùkúdì tó ní bá bú lùkúdì pòun ò mú lùkúdì. Bọ́n ṣe lẹ́nìkan ti ya wèrè pé ó mú gbó aládé ya wèrè tẹ́ni aládé ò ṣe èrè wọ́n jẹ gbọ́. Bọ́n ṣe sọ pé kọ́mọdé ó mọ̀rìn nípa odò torí ọdẹ ló pẹ́rẹ́ ọmọ ọdẹ wọ́n ní kọ́mọdé ó mọ̀rìn nípa odò tọmọdé náà wá sọ fún wọn pé ajá ọdẹ kì í fọmọdé ṣeré àbígbà tẹ́nìkan sọ fún wọn pé ó dáni lójú pé òṣùpá lọ́gbà ìràwọ̀ ẹ̀ẹ̀mẹ̀tọ́kọ́ wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbà tẹ́nìkan dá lóhùn pé ìràwọ̀ tó jù ìràwọ̀ lọ wò gbogbo ẹ̀ bó ṣe ń lọ màá jí ẹ mọ̀ ẹ jẹ́ mọ́ round up lórí ọwọ́ iná. Tó ń fọhùn bí èèyàn ẹgbọ́n lù tó ń dún àwọn èèyàn ti ṣàwó kọjá àwọn èèyàn ti kọrin kọjá kọ́lọ́hún gbà wá instrumentalist kù láyé ìsìn ni àtàwọn akọrin ayé ìsìn ìkọwúkọ pọ̀ Emperor P. Peter rèé tẹ́ ẹ̀ bá gbọ́ rí òun lẹ́ ń gbọ́ yìí Emperor P. Peter. ẹgbọ́ gìtá ẹgbọ́ wáyà tó ń pèdè. ẹ rí i pé ọwọ́ ọ̀sán ní náà nù ẹ rí i pé ọwọ́ tóbi ń lò ń gbà náà nù ẹ rí i pé ọwọ́ àwùjábẹ́ lò nù ẹ rí i pé ọwọ́ Animaṣèdòwò Animaṣànù ẹ rí i pé ọwọ́ tó yẹ ajagun nù ẹ rí i pé ọwọ́ Ṣàṣínà kẹ̀ kò Ṣàṣínà wà ń gbà wọn àwọn wà dáa lóhùn. wọ́n ṣe ewúrẹ́ mú bí nítorí pé ewúrẹ́ ṣù sílẹ̀. wọ́n fàgùtàn lọ́rùn sílẹ̀ torí pé rí ẹ kò ṣẹ̀ rárá. òwe lẹ̀ ń gbọ̀n Àràmídé Àìná Òṣùkọ̀yà mo rí yín o ẹ kú àbọ̀ ètò Ṣọ́wọ́nyá náà lélẹ́yìí o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ẹ ṣeun àdúpẹ́ wọn ní ẹ kú ètò. kàkà kọ́ lọ pẹ̀pẹ̀ fẹ́wúrẹ́ ẹjọ́ ẹlẹ́wúrẹ́ ló fi mi sùn kiri pé tí ó bá gbọ́ igi láyé rínú kí mi bàjẹ́ ìyẹn ló fẹ́ mú mi sọ̀rọ̀ ráńpẹ́ sọ́mọ àtọ̀húnrin wa. ó ti kọ́ ta sísàn ní adé ó tún ti ń ta sí Délé Abíọ́dún ọmọ àtọ̀húnrìnwá torí bẹ́ńdẹ́láìtì nínú tó ń kọrin jùjú. ọ̀rọ̀ kan ló kó mọ rò. Adéníkẹ́ Ajíbádé Abóríṣàdé mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ Àràmídé Àìná Òṣùkọ̀yà ó ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tó wá síbi ayẹyẹ ètò ọjọ́ ìbí mi ẹ ṣeun ẹ kú ètò ẹ ṣeun. ó fi rù fọ́nà ẹ wò ó mo lọ́jọ́ mi ní máa mú tàn ilé wa ó dùn mọ́ mi mo yẹn ń sọ yìí ṣùgbọ́n mo ní sọ lónìí ẹ jẹ́ àparí ètò tó bá dijọ́ mi ìyá máa pàdé. ó ga lára yín a ó ti ṣe polo tí ó ní rúbọ rábìlì bí àtọ̀ báwọ̀ ṣe. bàbá tó bí mi lọ́mọ òrọ̀dẹ̀ ni ó. ọmọdé tísàn ní adé ń dárúkọ ẹ̀ rèé wọn lónìí ẹjẹ́ àfimọ́ báyìí àgbéwájọ́ mi. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹjọ́ ìwà lórí ètò lónìí o àdúpẹ́ gbogbo ẹ̀ tẹ́ ẹ sẹlẹ̀bírẹ́tì Ìdòwú Skìláàtì ọ̀la gan lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ mo ní lọ́la náà ní Kúnlé Àfọ́ọ̀dù ń bọ̀ stúdíò wa a ṣeun àdúpẹ́ kí ló dé orin iṣẹ́ àmúgbẹ́ wọn. tani kọ́ ẹlẹ́dẹ̀ sọ àrólùyà ọmọ ẹranko. ẹ wò ó ojú tá a fi wò mí yẹn ò ní fọ́ o
etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di àwa láàmà wà ẹ̀yin láàmà bá ibi tẹ́ ti ń rówó ra dátà ibẹ̀ ò ní pé o ibi tẹ́ ti ń ráyè wo náà tẹ́ ti ń ráyè wò wá ojú yàn ní fọ́ ǹjẹ́ tí dìgbà tá a máa pàdé lórí ètò ṣọwọ́ ń yá lọ́la bí baba ló ń tànà ló ń sọ fún yín pé kẹ́ ẹ kí fi kẹ́ ẹ enjoy ara yín ó dàbọ̀.